káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé gbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ láǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi àjáwó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe n tó gbé mi wá ọ̀pọ̀ n ò sì ní pẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá rántí dáadáa ẹ rí i pé òní ni àyájọ́ ọjọ́ ìjọba àwa ara wa Democracy Day ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín àwọn èèyàn pè fún ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní beach mọ̀ bọ́yẹ gbọ́ tí wọ́n bá bàn lọ́wọ́ àwọn Fúlàní kan tó wá sí beach sọ yẹ kí wọ́n jẹ́ kán tún wọlé padà wọ́n gbà bọ́n yẹn lọ́wọ́ wọn kò lẹ̀ o ṣé wọ́n gbé fún ọ̀tán bá ti ń darí lọ padà ni because kò yé èmi ń tèmi o mò ń bọ̀ o so now àkọlé tó wà lọ́wọ́ àwọn èèyàn ó jẹ́ àkọlé tí gbogbo wa need ó jẹ́ àkọlé tó iṣẹ́ fún tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ó dẹ̀ jẹ́ àkọlé tí kò báàdì rárá lóòótọ́ àwọn kan náà kò sákọlé tí ò bá gbà mú end bad governance ó dìbẹ́ lórí ojú tí kálukú bá fi wò ó bẹ́ẹ̀ bá sọ wípé Tinubu ń gbìyànjú àwọn tí ó kó sòdí ńkọ́ àwọn tó ń jọ ń ṣèjọba ńkọ́ àwọn gómìnà ńkọ́ àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ńkọ́ àwọn tó wà nípìnlẹ̀ ńkọ́. Tinubu rescue the children àwọn eléyìí Federation of Informal Workers Organization of Nigeria poverty fuels insecurity invest in social protection invest in people rescue all victims not just VIPs. Are you telling me bí àwọn àkọlé wọ̀nyí ò ní message to pass across lágbára ọlọ́ gbogbo wọn ni not just VIPs. bọ́sọ̀ mẹ́lòmíì ló kú o wọn agéyẹ̀yẹ̀ wọn àdákẹ́ o wọ́n jí àbúrò Adélabú gbé gómìnà rèé kí n lé lóòótọ́ gómìnà Ṣèyí Mákindé tí ó gbìyànjú o ṣùgbọ́n àti ìgbọ́ positive feedback lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí so ó ń làwọn abiyamọ kan wá jáde fún lónìí normally ká níbi tó orílẹ̀-èdè ti dáa ni àwọn ibi tó ti yẹ ká wà proactive ibi tó yẹ ká wà active àti wà active ń bẹ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ throughout the federation ló yẹ káwọn èèyàn jáde lónìí ṣùgbọ́n bá a bá tún sọ bẹ́ẹ̀ hypocrite ni wá a jẹ́ pé ìkà ni wá torí pé ńgbà tí ń ṣẹlẹ̀ lókè ọya ọjọ́ mélòó la fi jáde lóòótọ́ a jáde lásìkò tàwọn Chibok lóòótọ́ a jáde lásìkò tàwọn ọmọ iléèwé kan tí wọ́n tó pọ̀ tí wọ́n kó a jáde lásìkò Deborah ṣùgbọ́n gbogbo ọmọ tí wọ́n tó ń padà kó àwọn èèyàn tí wọ́n ń jí gbé mélòó ńlá jáde sí again ntí gbogbo wa ń sọ ńgbà náà ni wípé òkú tí kìí ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ a ní gbogbo tó bá dé bá wọn lókè ọ̀yà kí wọ́n máa dáràn ntọ́ bá dé bá wa nísàlẹ̀ ń bí báwọn náà bá sọ wípé ká máa dáràn á jẹ́ pé wọn ò kọjá àyè wọn ò sì jẹ̀bi but èròǹgbà mi ni pé ní gbogbo South West ló yẹ ká protest ìṣẹ̀lẹ̀ yìí so now save school save future schools should be sanctuaries not crime scenes no child should fear school. Makinde, where are the children? End insecurity now. Tinubu, rescue the children. Sowore ló gbé stop kidnapping our children ló gbé dání. Mi ò really dáadáa àwọn èèyàn kan kọ kíní kan no sharia now okay
bóyá government should end Sharia now. Where are our children? So now, to the best of my understanding, all of them done so well. Àkọ́kọ́ ni láti risk ẹ̀mí wọn pé wọ́n jáde. Gbogbo àwọn tó tún jáde yáyá tó tún yáyá jáde tán dàgìrìgì káàkiri tí wọ́n ń sáré àsápajúdé káàkiri tán fi tajútajú sí lójú yìí kò sọmọ wọn nínú àwọn tí wọ́n jí gbé o. Ẹ jẹ́ ká máa appreciate àwọn èèyàn tó bá kó ipa kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká máa ní personal hatred, because mò ń rí àwọn mẹ́sẹ̀gì kan, mò ń rí àwọn kọ́mẹ́ǹtì kan táwọn èèyàn fẹ́ mọ̀ no. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe é. Lóòótọ́ àwọn tí ọmọ wọn ń bẹ́nu gbó ni wọ́n ń nìkíní ọ̀hún dùn jù, nìkíní ọ̀hún kálára jù. Pàpà síbẹ̀síbẹ̀ náà èyí fún wa ní positive initiative, at least pé àwọn kan ń rò nípa tọmọlàkejì. Gómìnà Ṣèyí Mákindé, àwa náà ń béèrè wípé where are our children? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, à ń béèrè lọ́wọ́ yín sà, where are our children? Okay, so now insecurity lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti kọjá bẹ́ẹ̀ o. Tìṣẹ̀lẹ̀ tí bíìchì lélẹ́yìí o, mọ̀ bóyá yìí náà rí o. Sultan Beach Resort, Badagry. We have a serious issue in our hand. We are coming here for amusement. What Aboki are bringing, see what they are holding. You are coming somewhere for amusement, and you are coming where you have thousands of people coming. Look at this over there. Coming to have fun. I have a serious experience inside where they are pressing the yash and breast of Our Lady, because they have not seen things like this before. We have to thank the security. Kudos to the security men on the gate here. So àwọn tó wà lẹ́nu gate ni wọ́n ń ṣáàjì wọn ló jẹ́ kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára wọn. Then bí àdá oríṣiríṣi. Now lónìí okay, àwọn kan ṣe ìwọ́de lọ́yọ̀ọ́ náà, àwọn mùsùlùmí, àwọn ẹgbẹ́ ìmáàmù àtàwọn ẹgbẹ́ àfáà, àwọn náà jáde lónìí nítorí àwọn ọmọléèwé tí wọ́n jí gbé lọ́yọ̀ọ́. Ẹgbẹ́ àwọn ìmáàmù àti àfáà bẹ Ọlọ́run lọ́wẹ̀ sí àwọn agbébọn. Ẹgbẹ́ àwọn ìmáàmù àti àwọn àfáà nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó àdúrà tó gbóná janjanjan báyìí nítorí àwọn ọmọléèwé àti àwọn tíṣà tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fẹ́ kí wọ́n gba ìtúsílẹ̀ kíákíá. Lọ́jọ́ àgùn Sunday yìí ni ìjókòó àdúrà ọ̀hún wáyé ní yídì tí wọ́n ti ń kírun tó wà ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Wọ́n ní ìkórè àdúrà náà kò sẹ̀yìn bí àwọn ọmọ iléèwé àti tíṣà 54 yóò sì mórí bọ́. A ti sọ fún pé àdúrà kọ́ ló gbà. Now eléyìí ní àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ga jù lágbàáyé. Àkọ́kọ́ Islamic State, ìkejì Hamas, ìkẹta Jamaat Nusra al-Islam wal Muslimin, ìkẹrin Al-Shabaab. Muslims are not terrorists but terrorists are Muslims. Sakata paralaga làásìntọ́. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ò jẹ́ kí ẹ gba ẹ̀sìn sódì, ẹ tètè gbógun ti àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń pè fún Sharia law nílẹ̀ Yorùbá. Kò sí ohun tí ọmọ aládé fẹ́ fi òfin ilẹ̀ Lárúbáwá ṣe. Tá a bá gba òfin ilẹ̀ Lárúbáwá láàyè nílẹ̀ wa, a ti sọ ara wa di ẹrú àràbù pátápátá nù. Ogun àwọn alákatakítí ẹ̀sìn
ogun àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí yìí ti ń tú ìlú mọ́ wa lórí díẹ̀díẹ̀. Tẹ́ ẹ bá torí ẹ̀sìn jẹ́ káwọn Fúlàní agbébọn yìí gba ilẹ̀ wa, gbogbo wa náà láwùjọ jẹ ìyà rẹ̀. Lónìí ni mo bá fọ́nrán kan pàdé níbi tí ọba wa nílùú Ìwó Shehu Abdulrasheed Adéwálé Àkànbí tí wọ́n ti invite àwọn, ṣé á pè wọ́n ń jàǹdùkú àbí àmọ́ pè wọ́n ń jàǹdùkú, wọ́n invite àwọn Fúlàní. Bàbá yìí pè wọ́n ní ọmọ Ìwó, ọlọ́mọ Ìwó ni wọ́n torí pé wọ́n bí wọn sí Ìwó, wọ́n bí bàbá wọn sí Ìwó, wọ́n bí àwọn náà sí Ìwó. Ó wá ní kò sí ẹni tí ò kí ń ní ọmọ líle, ó rí fáàsì wọn àsọ ọmọ líle pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ líle Tósìn open phone fídíò yẹn, fídíò olúwo yẹn bá mu wá. Sorry ẹ má bínú o, kí n play ẹ̀ ló máa dáa. Bá a ṣe ń wọ̀ rẹ̀ ẹ̀rọ káàkiri nu o. Okay. Mo ti close ẹjọ́. Okay. Ìntàwá fi pè yín ẹ̀yin ọmọ wa tí wọ́n sọ wípé ẹ lè díẹ̀. Dámi sọmọ wípé jàǹdùkú ni wọ́n, ó dẹ̀ invite wọn, ó romance wọn, kò síbi tí àwọn fẹ́ lé wọn lọ. Wọ́n ń bá wọn gbé ṣùgbọ́n kí wọ́n má ṣe jàǹbá fún ìlú Ìwó. Ṣé tí wọ́n bá fẹ́ ṣe jàǹbá wọ́n wá sọ pé àwọn ó ṣe jàǹbá? At the end of the day tí jàǹbá bá ṣẹlẹ̀ ní Ìwó, wọ́n á ní kì í sáwọn Fúlàní táwọn wà ń bẹ̀, wọ́n á láwọn Fúlàní àtọ̀rìn wá ló ṣe nǹkan jàǹbá sí Ìwó. Kí ló dé tó ń parẹ́ báyìí? Ìṣẹ́jú mélòó ló fi ń close gíní náà? Sáré mu wájọ. Ìṣẹ́jú mélòó? Kò sọ̀rọ̀. Ó sì mọ̀ pé ọmọ rẹ̀ ni wọ́n. Àwọn ilé burú ju nǹkan mìíràn lọ. Wọ́n kàn ń wò náà ni pé kí ló ń ṣe máa nìyí.
wọ́n fẹ́ sọ pé àwọn ọmọ tí ó le àwọn ọmọ tí ó dá gbogbo yín lọ́mọ tó dá. bóyá nǹkan kan ń dùn àbí bóyá ebi ń pa àbí bóyá bàbá rẹ̀ ò tọ́jú ẹ̀ tí bàbá rẹ̀ ò bá tọ́jú ẹ̀ sáwà ní ká bá tọ́jú ẹ̀ ní ilẹ̀ Yorùbá bébí bá ń pa sáwà ní ká wá ń jẹ fún un sáwọn ọmọ wa tiwa tẹ́bí ń pa àwọn Fúlàní ló wá ń jẹ fún wọn bí nǹkan bá ń dùn kí ló dé tí ò lọ complain fáwọn tó bí lókè ọya tàbí fáwọn ará ẹ̀ lókè ọya. gbogbo tí wọn bá ṣe fẹ́ jẹ́ kájọ sọ. Aláàjì wọn lè mẹ́lẹ̀ o. So mo fi sọ pé ẹ̀yin tá a bá sọ pé ẹ má ṣe sí inú mẹ́fẹ́ tí ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ tó yẹ mo fi pè é fúnra mo lè jẹ́ kó bá ilé ọ̀dọ́ pè mo lè jẹ́ kí baálé ìbòmí pè mo lè jẹ́ kí ọmọ olóyè àtọmọ bá pè mo lè jẹ́ kó lúwẹ̀ẹ́ ká sọ pé ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ìfẹ́ mi sí gẹ́gẹ́ bí bàbá. ẹ wo now Olúwo ni bàbá àwọn Tẹ́rọ́ ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun nífẹ̀ẹ́ wọn òun dẹ̀ show love sí wọn no problem kò sí wàhálà Ọlọ́run ni ó ṣàánúra nílẹ̀ káàrọ̀ òjíire now eléyìí tó gbé mi wá gangan bẹ̀ pápápá òun náà ni ti wow òun náà ni ti ọ̀rọ̀ ti àwọn ọmọdé tí wọ́n jí kó lọ sínú igbó àti ti protest tó ṣẹlẹ̀ nílùú Àbújá lónìí Sowore ń díbọ́n ni o Sowore ò díbọ́n ni o range tí wọ́n ti yin tajútajú síbi tí Sowore wà distance yìí ò pọ̀ rárá so kí àwọn ọlọ́pàá kí wọ́n máa dá nǹkan sáwọn èèyàn lára and again èmi ò rò pé gbogbo ìgbà náà là ní fààyè gba protest a lè fún wọn ní gbèdéke ok o ibi ilẹ̀ lè dé o ẹ má kọjá bí à ń bọ̀ síbọ̀ sí àwọn tó protest wọn ò kọjá ìyá ara wọn wọ́n dúró sójú kan wọ́n dẹ̀ gbé placard wọn sókè wọ́n dẹ̀ ná ní tẹ́lẹ̀ yìí o ní tòní yìí o Ọmọyẹlé Sowore fọwọ́ síbi tọ́wọ́ gbé ó gbé placard dání everybody gbé placard dání nǹkan gbè ní protest nìyẹn a lè fún wọn gbèdéke àsìkò láàrin wákàtí báyìí sí wákàtí báyìí tẹ́ bá ti ṣe kí kálukú ọ̀dẹ̀ máa lọ ilé ẹ̀ kì í ṣe gbogbo ìgbà náà ni ká máa fi ìbọn tajútajú ká máa fi lé àwọn tó ń protest ọ̀nà wo la fẹ́ fi fẹ̀hónú wa hàn fún ìjọba ńgbà tá a bá lè protest ní gbogbo ìgbà àwọn tó protest nìbàdàn àwọn tó wọ́de nìbàdàn kí ló dé tá a yìn tajútajú sí wọn torí pé wọ́n lo hijab torí pé wọ́n wọ jàlámíà torí parí pé mùsùlùmí ni wọ́n torí ẹ̀ la ṣe yin tajútajú sí wọn kó mọ́ dàbí ẹni pa ń bẹ́lẹ́sìn kan jà ìṣòro tá a ní lórílẹ̀‐èdè yìí ní tẹ̀sìn tá a fi sí ní tẹ̀sìn tá a ṣe kán ni tá a fi sí lónìí ni mo wo prógrámù brọ́dà mi kí lorúkọ ẹ̀ Ta Lọ́lọ́hun ó ń sọ̀rọ̀ nípa ètò kan Toríyọmí Hamzat ṣe níbi tó ti ń ṣàlàyé fáwọn èèyàn pé wọ́n sọ pé òun ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn Gumi and so on and so forth lóòótọ́ àwọn nǹkan kan ń bẹ tá a lè fi bìyàn àwọn nǹkan kan ń bẹ tá a lè fi bìyàn bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ká bára wa sọ mo ní mo fẹ́ ṣe létò lọ́tọ̀ ni bọ̀ mo rí i pé kò ju bí ọ̀rọ̀ kìlọ̀ lọ kò tó nǹkan tá a máa gbà sìkò fúnra lára ẹ̀ kò ju bí ọ̀rọ̀ àmọ̀ràn lọ náà ò nínú àwọn nǹkan kékeré tí mo gbọ́ Toríyọmí Hamzat sọ
ó ní àwọn ọmọ tó ń kó sọ́dọ̀ ó máa ń sà wọ́n káàkiri níbi táwọn ń gbé òun kọ́ mọ́sálásí òun kọ́ fellowship now ibi tí ò bá ti win ní àti mi ò ní pé ká ní kò sọ wípé ilé ọmọ aláìníyá aláìní bàbá àwo ní wọ́n fààyè gba kí muslim ó kírun bẹ̀ ilé ọmọ aláìníyá aláìní bàbá àwo ni wọ́n fààyè gba kí muslim ó kírun bẹ̀ ta lọ́lọ́run wá ń sọ wípé ìwọ tó mú ẹ̀sìn mọ́ ni because nílé ọmọ aláìníyá aláìní bàbá kò sí ntọ́kan ẹnì kankan pẹ̀lú religion àwọn ọmọ tí wọ́n gbé síbì kan tí wọn ò rẹ́ni béèrè wọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá àwọn ọmọ tán dọ̀mpù síbì kan àwọn ọmọ tí wọ́n rí he ni wọ́n máa ń kó jọ sílé aláìníyá aláìní bàbá ní tí wọ́n bèèsì wọn lé lórí òun náà ni àtijẹ àtimú wọn àti wọṣọ wọn ní tí wọ́n bèèsì wọn lé lórí ni pé kí wọ́n ní formal education níwọ̀nba ó depend lórí bí agbára organization yẹn bá ṣe gbé tó bó bá jẹ́ léèwé àkọ́bẹ̀rẹ̀ lágbára wọn gbé because àwọn kan wà tó jẹ́ pé àtijẹ àtimú gan ó nira fún motherless baby home yẹn ká tó wá sọ pé wọ́n máa wá wáyè fún ẹni tó fẹ́ kírun àti ẹni tó fẹ́ gbogbo nǹkan kọ́ la máa mú religion wọ̀ ẹja tèkẹ́ yìí sí pẹ̀lú religion lórílẹ̀‐èdè Nàìjíríà n tó ń ya wá nípa tó ń fa problem kò ju religion lọ now n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé torí Yomi Amsat bá wò dáadáa kò yẹ kó sọ̀rọ̀ gba gbogbo bẹ̀yẹn.